ẹ̀yin olórí ẹlẹ́sìn, stop preaching miracle, we are tired of miracle. Stop preaching mujiza, we are tired of mujiza and karama. Ẹ bẹ̀rẹ̀ sí preach morality, ìwà. Ẹ jẹ́ káwọn èèyàn ó mọ̀ wípé ìwà tó o bá ṣe fẹ́ nìkan àwọn àrọ́mọdọ́mọ rí ó gbẹ̀san ẹ̀. Miracle, 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 gbogbo ọ̀dọ́dọ̀lẹ̀. Kò sẹ́ni ó fẹ́ ṣiṣẹ́ mọ́. Ó ń kálukú ń wọ́n náà kó wọn ó sùn kó dẹ̀ jí kó dẹ̀ bá bílíọ̀nù lákàntì ẹ̀. Miracle, miracle, miracle. Àwọn sójà wọ́n ń jí nǹkan, wọ́n ń kó wá fáwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn. Ẹlẹ́sìn tó ń bless wọn. Ọlọ́run ló wúlò sómi dáfẹ́fẹ́, àṣẹ Olúwa lórun fìdí sánmọ̀, àṣẹ Olúwa mi ló mẹ́ta dúró. Ọlọ́run tó ní wá fún wa wí, sátí àtò lọ́rọ̀ wá yọ̀ǹda ọ̀rọ̀, máa jẹ́ ká ṣì wí káyé máa ṣì wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìyẹ ilé ayé kún fún dàrúdàpọ̀, Ọlọ́run kò là wá kó tún lájọ wá. Ọmọ Akeugbagold ayé fẹ́ gbọ́yìn ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè, k'Ọlọ́run kò bùn yín kó tún bá wa ọmọ. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Al-Wazir Akeugbagold ọmọ Akeugbagold mo tún dé. Allahu ayatahu. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni mo bá dé lẹ́nìí. Yéé! Ìjà olórí adìní àdánwò kan. Àdánwò kan. Boko Haram àdánwò kan. Àdánwò kan. Olóṣèlú tó ń kówó ìlú jayé wàhálà kan. Wàhálà kan. Ọlọ́pàá tó ń fipá jayé àdánwò ni. Àdánwò ni. Sójà tó ń ṣọ̀rẹ́ ọ̀tá àdánwò ni. Àdánwò ni. Ẹlẹ́sìn tó ń fi rọ́ọ̀sàyè wàhálà ni. Wàhálà ni. Èwo ni òwá tóun àpérò ẹ̀jẹ̀ awí. Tẹ̀yin olórí ẹlẹ́sìn fi wá fọwọ́ lẹ́rán. Tẹ̀yin olórí ìlú fi wá fàsẹ́yìn tẹ̀ fọwọ́ lẹ́rán. Tẹ̀ fọwọ́ lẹ́rán tẹ̀ ń dasà kò sí nǹkan. Tẹ̀ bá yanjú ọ̀rọ̀ tó wà ní ilẹ̀ tàbá ikú ẹ̀yin lẹ̀ òrójọ́ rẹ̀ bó dọ̀run. Ṣẹ̀gbọ́n ẹ̀yin lẹ̀ òrójọ́ rẹ̀ bó dọ̀run, ẹ̀yin lẹ̀ òrójọ́ rẹ̀ bó dọ̀run, ẹ̀yin lẹ̀ òrójọ́ rẹ̀ bó dọ̀run, ẹ̀yin lẹ̀ òrójọ́ rẹ̀ bó dọ̀run. Yorùbá ní àgbà ò sí nílùú ìlú bàjẹ́. Allah. Owó yìí ń túmọ̀ sí pé majority àgbà tí ń bẹ ní Nàìjíríà wọn kì í ṣàgbàlagbà. Kì í sọjọ́ orí ni wọ́n fi mú àgbà. Ọba mi ní ètò ọmọ ọdún mẹ́wàá mi lè ní làákà ìjọba 80 years lọ. Tá a bá dákẹ́ tá a bá ń wo ọ̀rọ̀ Nàìjíríà níran bó ṣe ń lọ yìí. Òwe Yorùbá ní akúnlẹ̀ àfibáàgì kọ́, akúnlẹ̀ àfàpòrọ̀. Lórí ìkúnlẹ̀ ńlá ti gbé báàgì ta hàngẹ̀ sókè. Àwa dìde nàró while on standing ọwọ́ tó wá tó báàgì mọ́. Ẹ wò ó tá a bá ní ká dákẹ́ kọ́rọ̀ má lọ dàbí ọ̀rọ̀ ànábì Khidiru àtànábì Musa. Àwọn ni àjọ wà lórí ìrìn àjò. Wọ́n wọkọ̀ ojú omi. Khidiru bá máa ké ní bá ń sá mọ́ ọkọ̀ ojú omi. Musa ní ọ̀gá ẹ ti ní ká má béèrè nǹkan kan o. Ẹni a máa béèrè nǹkan kan lọ́wọ́ yín unquestionable ni yín kábíyèsí ni yín àmọ́ tá a bá dákẹ́ tá a bá béèrè tí ọkọ̀ yìí bá lọ lu pẹ́rẹ́ gbogbo wa lásìk. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share lecture yìí jìnnà ẹ share rẹ̀ lógún lọ́gbọ̀n nígbà ìmọye ọba mi yóò da oore bò yín nígbà tẹ́ ẹ lérò yóò da oore bò yín nígbà ìmọye ibi tẹ́ ẹ lérò àti ibi tẹ́ ẹ lérò ọba mi yóò da oore bò yín ẹ wá tẹ like ẹ love ní gbogbo ìgbà ni ẹ máa tẹ ká máa flag lecture yìí ẹ wá bá mi comment láì mọye ìgbà ọba mi yóò máa comment rẹ̀ nípa ọ̀rọ̀ yín ẹ wo bí tá a bá yé dé ọ̀rọ̀ Nàìjíríà
nǹkan méje kan bẹ nínú ètò ayé, nǹkan mẹ́fà kan bẹ téèyàn bá ti láàkì ọ̀kan nínú nǹkan mẹ́fẹ̀ẹ̀fà kò sí bó ṣe lè gbáyé ayé rẹ̀ ò lè balance mọ́. Kí ni nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tí mo fẹ́ wí? Àkọ́kọ́ tí ò gbọ́dọ̀ sọnù nínú ayé ẹ̀dá òun lọ̀rọ̀ oúnjẹ. Yorùbá ní bóúnjẹ bá kúrò nínú ìṣẹ́bùṣe. Ẹni ìlú tọ́lọ́mbà ti di àdánwò ebi sí ìparẹ́ ń dé bọ̀. Ẹlẹ́ẹ̀kejì ntí o gbọ́dọ̀ wọ́n ènìyàn tí kan bá ti miss nínú mẹ́fẹ̀ẹ̀fà ayé ẹ̀dá ò lè balance. Tí kan bá ti miss nínú mẹ́fẹ̀ẹ̀fà ayé ẹ̀dá ò lè balance. Kí lẹ́lẹ́ẹ̀kejì ntí o gbọ́dọ̀ wọ́n èèyàn láyé o lọ́rọ̀ health care àlàáfíà. Ǹjẹ́ o fi ìgbádùn lo ayé? Ǹjẹ́ o lálàáfíà? Ẹ dákun jàmọ́, ǹjẹ́ àlàáfíà ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà? Ǹjẹ́ oúnjẹ ń bẹ nílùú ìbò lóúnjẹ wà? Gbogbo àwọn àgbẹ̀ ní Boko Haram lé lóko. Èyí tí Boko Haram ò lé Fúlàní lé, èyí tí Fúlàní ò lé bandit lé, èyí tí bandit ò lé Yorùbá tí ń ṣe bí Fúlàní lé lóko. Àwa ń para wa jayé, àwa bára wa ní animal kingdom where might is power. Inú gbó inú jungle ló ti jẹ́ pé ní tó bá lágbára ní ọmọ lò lórí àwọn tí ò lágbára. Kí lẹ́lẹ́kẹta abẹ́lẹ́kẹrin ni tí ò gbọ́dọ̀ wọ́n èèyàn láyé ó ní security. Bí security ò bá ti sínú ayé ọ̀dá kọ́ máa palẹ̀ mọ́ pé àlùkìyámọ̀ tó kó wọn máa lọ ni. Ẹlẹ́ẹ̀kẹrin tí ò gbọ́dọ̀ wọ́n ẹ̀dá ó lọ̀rọ̀ mímọ̀. Knowledge. University graduate in Nigeria kò wá wọ̀ ti secondary school ìlú mi ìmọ̀ lágbàáyé. Ọmọ university tó gba certificate tí ọmọ tó gba certificate lé lórí. Mo ti rí kọ́pà kan tán interview rí tí ò lè dá ọ̀rọ̀ ṣẹ́jú méjì sọ lóyìnbó. Ó sì ń graduate njọ́ náà. Kí ni result tó ṣẹlẹ̀ ibo lamọ̀ tọrọ parí sí? Ẹ wo bí tá a bá yé dé ẹlẹ́ẹ̀karùn-ún tó jẹ́ pé tó bá miss nínú ayé ẹ̀dá ayé ò lè balance oníkẹ́dà orówó sáyé. Kó fẹ́ ra nǹkan kó ríra, kó fẹ́ jẹun kó rí jẹ, gbogbo tó bá fẹ́ ṣe kó máa rí lò. Owó ṣe pàtàkì nínú ayé. Àmọ́ tó bá ti di pé gbogbo ìgbésí ayé èèyàn bẹ́ẹ̀ bá ti jalè, bẹ́ẹ̀ bá ti fa fìtínà, tẹ́ ẹ̀ bá ti pààyàn lẹ́kún, ẹ̀ lè rówó, irú ìlú bẹ́ẹ̀ kò ní pẹ́ parẹ́. Ẹlẹ́ẹ̀kẹfà oníka lọ́lọ́hun. Ìlú tí ó bá ti lọ́lọ́hun, ìlú náà kì í ṣèlú rẹ̀. Àmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀sìn la ní àlọ́lọ́hun. Ẹ̀sìn pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Mùsùlùmí ilẹ̀ Nàìjíríà ó fẹ́ bẹ́tà Mùsùlùmí Saudi. Ẹlẹ́sìn Christianity Nàìjíríà ó fẹ́ bẹ́tà ẹlẹ́sìn Christianity Jerusalem. Àbálọ àbábọ̀ kí n la bá bọ̀ irọ́ lórí irọ́, irọ́ ń parọ́ fúnrọ́. Ìjà olórí adínní àdánwò kan. Ìjà olórí ẹlẹ́sìn àdánwò kan. Boko Haram àdánwò kan. Olóṣèlú tó ń kówó ìlú jayé wàhálà kan. Ọlọ́pàá tó ń fipá sáyé wà àdánwò ni. Sójà tó ń sọ̀rẹ́ dọ́ta àdánwò ni. Ọ̀rọ̀ òṣèlú tó ń yí lọ yí bọ̀ wàhálà ni. Èwo ni ò tó ń apèrò ẹ̀jẹ̀ àgbọ̀. Tẹ̀yìn olórí ìlú fi wá fàsẹ́yìn tẹ̀fọwọ́ lẹ́rán. Tẹ̀fọ́ lọ́lẹ́rán tẹ̀ ń dasà kò sí nǹkan. Tẹ̀ bá yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ tẹ̀ bá ikú ẹ̀yìn lẹ̀ òrójọ́ rẹ̀ bó dọ̀run. Ṣé ẹ gbọ́ ẹ̀yin lẹ́ òrójọ́ rẹ̀ bó dọ̀run, ẹ̀yin lẹ́ òrójọ́ rẹ̀ bó dọ̀run. Ẹ̀yin lẹ́ òrójọ́ rẹ̀ bó dọ̀run. Ẹ̀yin lẹ́ òrójọ́ rẹ̀ bó dọ̀run. Ìran Yorùbá ní tí ò bá ní jẹ́ ká sùn mọ́jú àdàrún mọ́jú nítorí ẹ̀. Tí ò ní jẹ́ ká sùn ẹ̀dá ọ̀dàrún mọ́jú ni. Àwọn labour wọ́n protest lọ́wọ́ lórí ọ̀rọ̀ security. Wọ́n protest lọ́wọ́ lórí ọ̀rọ̀ kò sówó kò sí cost of living ti high jù ní Nàìjíríà. Ààrẹ wa sì gbéra olórílẹ̀-èdè kan ó lóun lọ bá wọn dá sọ̀rọ̀ security wọn bẹ̀. Ẹ wo bí Nàìjíríà ṣe ń ronú.
ilé tiwa gangan ní òtò yìí gbogbo ẹni ó di ipò òṣèlú mú tí bá rẹ́rìn kiri lásìkò yìí kó mọ̀ pé inú ẹni Ọlọ́run bínú sí lòun wà. ẹ tún yunifásitì Nàìjíríà ṣe ẹ̀yin ń kọrí sókèèrè ẹ lọ́ọ́ kàwé. mo ti sọ nínú wáàsí tó kọjá lọ mo lódìjọ́ tá a bá tó sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ dípò òṣèlú mú ẹni abárí ọmọ rẹ̀ tó lọ kàwé lábúrọ̀dù tàbí tóun náà lọ kẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n ni. ẹni ó bá síìkì nínú yín hospital local government yẹ ẹgbẹ́ lọ́bẹ̀ bí ó bá kú kó kú kì í sọ hospital state yẹ hospital local government yẹ. bísẹ̀ ìjọba bá jáde ọmọ ẹni tó dípò òṣèlú mú tá a bá rí tí wọ́n fún níṣẹ́ ẹ̀wọ̀n ni. níjọ́ wọn bá mú náà NEPA lọ òṣìṣẹ́ NEPA tó bá tan jẹnẹrétọ̀ ẹ̀wọ̀n ni. sójà tó bá ga tó lágbára gbogbo yẹn sọ níbi Boko Haram wà àti fámìlì yìí. kẹ́ ẹ wò bóyá changes ò ní dé bá ń tí ń ṣẹlẹ̀ yìí. orílẹ̀-èdè Nàìjíríà ẹkùn àgbò tí ń fi lélẹ́yìí ó lè jábọ́ anytime. àfi ká tètè múra torí tó bá já gbogbo wa náà ní ọjà lé lórí. Al-Qur'ani wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa. ẹ bẹ̀rù àdánwò tó jẹ́ pé ọ̀tọ̀ lẹni tí ń fọwọ́ fà àmọ́ tó bá dé ẹni tí ò fọwọ́ fà bí ó jẹ́ ń bẹ̀. àìgbọ́rọ̀ Ọlọ́run yé ni kẹ́dà máa sọ pé mi ò ṣe bí ibi òkú lè bá mi. kí ló kan Ọlọ́run níbi yẹn? bí ìbínú Ọlọ́run bá dé àtẹni ó ṣe bí àtẹni ó ṣe rere gbogbo wọn ní òkòlọ́pọ̀. ìyẹn la fi gbọ́dọ̀ fura la fi gbọ́dọ̀ ṣọ́ra dáadáa. ọba tó dá wa wá sáyé Al-Qur'ani ní inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. kò sí orílẹ̀-èdè tó lè dá ọ̀ǹtì tẹ́ ẹ bá tó dìde pé afẹ́ kí nǹkan yìí dá. àfààní àárọ̀ níbi ọ̀rọ̀ Nàìjíríà ń lọ àárọ̀ tata romadi wa mi du jamuri wa yusiku ayeku nala adirom ara tata romadi wa mi du jamuri wa yusiku ayeku nala adirom idalam yutifiya ukala ukaumun yakunu wakudaha yusatun waham فإن النار بالهدى لتغذكا فإن الأرض أول والكلام فقلت من التعجب ليت سيري أيقو دوني أميات أموني يا مو أيقو دوني أميات أموني يا مو أفاني أرو موري tata romade wa mi du jamure. mo rí eérú lókè èmi mọ̀ wípé ògùn náà ń bẹ lábẹ́ ó fẹ́ eérú bojú ni pẹtiróòlù ń súnmọ́ bọ́ọ̀bù ń súnmọ́ ẹ̀tùbọ̀ ń súnmọ́ àwọn tó ní làákàyè wọ́n ń káwọ́ lórí pé yé wàhálà ló fẹ́ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àrọ́ tata romade wa mi du jamure. wàyí ó sì kú ayẹ̀kú náà ìgbà mélòó ni náà fi ń jò báwọn olórí ìlú bá ti fọwọ́ lẹ́rán tí wọ́n ń wòran ọ̀daràn ń dìde ń dolówó lọ́sàn-án gan apààyànjáyé ń joyè wọ́n ń lọ wé ẹni tó ń dúnbú èèyàn ní Boko Haram wọ́n ń wé níràwàní wọ́n làwọn sọ́dọ̀ olóyè nílẹ̀ Haúsá kí gómìnà ó tó gbọ́n gbogbo wọn dànù lórílẹ̀‐èdè yìí wàyúsíkù ayẹ̀kú nàlá dìrọ̀. ìgbà tẹ́ni tó ń ṣiṣẹ́ lọ́sàn-án lóru tí òró ń jẹjẹ tẹ́ni tí ò níṣẹ́ kan ju pé ń sùn ń jí tí sì ń kọ́lé mẹ́wàá tí ọ̀sẹ́ni tí ó bi léèrè ṣe mọ̀ pé àdánwò ń bọ̀ ọ̀ràn dé tán wàyúsíkù ayẹ̀kú nàlá dìrọ̀ mú wàyúsíkù ayẹ̀kú nàlá dìrọ̀ mú. ó jọ mí lójú níjọ́ tí mo ti ń bẹ láyé Akeugbagold ọmọ Akeugberu mi ò gbọ́rú ẹ̀ rí mi ò gbọ́ nínú tàn káwọn kan láyà kan sì sọ pé a jí president gbé a jí gómìnà gbé iná ọ̀dẹ̀ sọ ọ̀dẹ̀dẹ̀ òru ìgbẹ́ òjóná ó fi ń lọ bí ọ̀sẹ̀ kan tí wọ́n sì ń bẹ nínú ààlà orílẹ̀-èdè Nàìjíríà àwọn jí president gbé ta ló kù tí wọn ò lè sọ pé àwọn jí gbé. Bàbá Ọbásanjọ́
bóun náà ṣe dáa tó tàbí bí ò ṣe dáa tó ó níbi tó dá sí. Allah. When it comes to security. Ebi sójà 9 péré ni wọ́n pa lódì. Ẹ lọ worú àrà tí wọ́n dá ń bẹ̀ worú ẹ̀mí tó di. Wọ́n sáná sùn bẹ́ẹ̀ ni. Yóò máa jẹ́ ìbẹ̀rù fẹ́ lómi. Níjọ́ tó lórí bá ti determine wípé mo fẹ́ ṣe rere, ìjọ yẹn ni ó sọrú ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam. Tànàbí ní law sharakati Fatima wallahi lakuti adiyadaha. Fatima ọmọ òun tó bá jẹ́ pò ń lọ jalè olóhùn Ànábì lòun ọkọ̀ọ̀kọ̀ gé ọwọ́ ẹ̀ ẹ̀yìn ní pé kára àtọwọ́ bá mi gé á gé ọwọ́ ẹ̀ tọmọ òun bá jalè. Àmọ́ ń jọ tí olórí bá ti ń fọwọ́ ra àwọn kan lórí èmi ọmọ àwọn tí wọ́n propandi tíọ́rì Boko Haram tẹ́ ẹ bá kó ẹ rehabilitate wọn wọ́n máa lọ ìlú èbó lọ kẹ́kọ̀ọ́ nígbà táwọn tó kẹ́kọ̀ọ́ tí wọn ọ̀daràn táwọn ọ̀rọ̀ náà lọ. Allah. Èmi ọ̀mẹ́ni tó propandi tíọ́rì ẹ kówó fún wọn kẹ́ ẹ bẹ̀ wọ́n nígbà tá a ní sójà lójú ogun. Èmi ọ̀mẹ́ni tó dá gbogbo eléyìí lẹ̀ láàrin 24 hours Amẹ́ríkà wá Nàìjíríà wọ́n wọ Sambisa lọ wọ́n lọ ọmọ wọn tí ń bẹ̀ ń bẹ̀ méjì ọmọ wọn àbí mẹ́rin tí ń bẹ̀ ń bẹ̀ within 24 hours wọ́n wọ bẹ̀ wọ́n gbé ọmọ wọn wọ́n pa gbogbo ẹni tí wọ́n bá ń bẹ̀ wọ́n dẹ̀ lọ. Allah. Kí ló dé tá a gbé contract fún wọn kí wọ́n lè bá save orílẹ̀-èdè yìí kí wọ́n lè bá save ìjọba yìí kí wọ́n lè bá jẹ́ kẹ́mi gbogbo wa wà lálàáfíà. Mi ò gbọ́ rí kán sọ pé àwọn kidnap president ká sì máa fọwọ́ lẹ́rán ká máa wòran kí gbọ́ ọmọ tí ì jó ká dánwò ọmọ tí ì sọlù wọn bẹ́ẹ̀. Yorùbá ní kókó tó bá wọnú ẹ̀ kan àpamẹ́kan ni. Allah. Tí àgbẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ kò ní yọ koríko kókó tó bá tiẹ̀ há sáàrin ẹ pa gbogbo wọn pọ̀ ní ìlàgbẹ́ òwì ní òfin lè rí oko dá. Ibi tí bá ti ń try láti sèfù koríko nǹkan mi ò tó bàjẹ́ mọ́ lọ́wọ́ wa yóò sì kú. Ayẹ̀kúnà ládìrọ́mù wa yóò ṣe kó ayẹ̀kúnà ládìrọ́mù. Ìdálàmú yóò ti fi hàn. Ukọ̀lá ukọ̀mọ́. Ukọ̀lá ukọ̀mí àwọn tí wọ́n ní làákàyè àwọn tó rí wọn pé lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n bá tètè paná tó fẹ́ jò lórílẹ̀‐èdè Nàìjíríà yẹkúnù wàkúdà yẹkúnù wàkúdà jùzàtún wàhámù. Ó ṣeéṣe kó jẹ́ pé iná tó fẹ́ jò yìí egungun orí èèyàn egungun agbá àyà èèyàn bóyá ni wọ́n á fi kú iná tó fẹ́ jò. Fàyínà náírà bílẹ̀ òde ní tó ṣe ká. Tọ́lọ́wọ́n bá fẹ́ràn Nàìjíríà ni gbogbo ohun tí jẹ́ kógun ọ̀sẹ̀lẹ̀ ló ti wọ orílẹ̀‐èdè yìí Ọlọ́run ní ṣàánú wa lọ́wọ́. Bọ́lá ń bá wa ṣàánú títí tẹ́dá ò bá tètè dìde ọ̀rọ̀ lè yíwọ́. Fàyínà náírà bílẹ̀ òde ní tó ṣe ká. Fàyínà lè arúbà àwálùwálì kàlámù. Ọ̀rọ̀ ní síwájú ogun ní síwájú ìjà. Fàyínà náírà bílẹ̀ òde ní tó ṣe ká. Fàyínà lè arúbà àwálùwálì kàlámù. Fàkúlítù mínà tààjúbì láì tàṣírí. Ọjà mi lẹ́nu lóní ọmọ ìyá tó àmúni. Àwọn House of Assembly Senate ibo lẹ́wà ìlú ń dàrú tó báyìí ẹ̀dẹ̀ ń fúnra yín lọ́lídé ìlú ń dàrú tó báyìí ẹ̀ ń lọ ìlú òyìnbó ẹ̀ ń lọ gbádùn ẹ̀yin bímọ tí ò tó nǹkan orí àwọn ọmọ tẹ́ ẹ̀ tọ́jú ní ń kó báwọn ọmọ tiyín tẹ́ ẹ fẹ́ fi suppression kidney fún wọn tí wọ́n fi mẹ́yìn náà lẹ́pẹ́ ẹ̀ tí wọ́n mọ́lé number 3 àbí number 4 Nàìjíríà nílùú òyìnbó ẹ wo bí tá a bá yé dé bá a bá sọ̀rọ̀ dáadáa bí Ọlọ́run má jẹ́ kí ìlú yìí ọ̀la náà n ti ń ṣẹlẹ̀ bọ̀ yìí ó ń fún onílàákàyè ní concern kò sí ẹni tó sèfù mọ́ lórílẹ̀‐èdè àní wọ́n làwọn kidnap president ta ló wá kù tí wọn ò lè kidnap ta ló kù tí wọn ò lè gbé gbogbo ẹni ó ní mọ́tò ńláńlá nílùú wọ́n ń gbé pamọ́ sí ni nígbà tí wọ́n ti announce pé gbogbo ẹni tó bá ti ní mọ́tò ńláńlá ní target àwọn ó ń kálukú lọ ra mọ́tò kékeré ni wọ́n fi ń dọ́gbọ́n jayé wọn mọ́tò kékeré tí wọn ẹ wo orílẹ̀-èdè UK mọ́tò tó pọ̀ jù bẹ́ẹ̀ mọ́tò kéékèèké kólóbókólóbó yẹn ni bẹ́ẹ̀ bá rí mọ́tò ńlá ẹyọ kan rí mọ́tò kéékèèké ẹgbẹ̀rún nítorí pé kí ni wọ́n balance ayé àwọn ìlú tí ọlọ́lọ́run bíi Amẹ́ríkà bíi UK wọ́n
fòfin ẹ̀sìn òfin tọ́jọ́ tọ́lọ́ ni wọ́n fi ń rú ìlú tọ́lọ́lọ́run là wá òfin èṣù là wá ń lò òfin báyélé bàjẹ́ ó bàjẹ́ kọ́mọ olówó kọ́sàtìrò oorun sùn ebi ọba àpọ̀mọ tálíkà sí gbòòrò ayé ń dàrú lọ àwòrán wàláhì mọ́fọ́lọ́hún búra tọ́ba lọ délẹ̀ tán gbogbo olórí ẹlẹ́sìn tí ń pààrọ̀ fàyè ibo ní ẹ̀tẹ̀ tí ń ráyè kírun mọ́ fọkànbalẹ̀ ń sìn ibo náà tí ń ráyè ṣe chọ́ọ̀chì fọkànbalẹ̀ ń sìn ó di ti pásítọ̀ ń fi ìbọn sábẹ́ pẹpẹ for security purpose ó di ti lèmọ́mù ń fi ìbọn sábẹ́ tẹ́ kírun for security purpose.